ẹ̀yin èèyàn mi ẹ ká lọ ẹ mọ̀ bá mi ká lọ. Ẹ wo ewé tí a gbé kámẹ́rà sí yìí. Ṣé ẹ ti rí? Ewé yìí ni à ń pè ní gbọ̀rọ̀ ayaba. Gbọ̀rọ̀ ayaba, ẹ wò dáadáa. Ṣé ẹ ti rí òdòdó rẹ̀? Ṣé ẹ ti rí òdòdó rẹ̀ nu? Ewé yẹn ni à ń pè ní gbọ̀rọ̀ ayaba. Mo fẹ́ sọ bí a ti ń lò fún diabetes. Diabetes tá à ń pè ní àrùn ìtọ̀ ṣúgà. Àrùn ìtọ̀ ṣúgà jẹ́ àrùn kan tó lágbára púpọ̀ tó máa ń yára kó àìsàn oríṣiríṣi sí ara ẹ̀dá. Ẹni tó bá ní àìsàn ìtọ̀ ṣúgà kò ní lè rórun sùn lóru. Báwo ni ò ṣe ní rórun sùn? Yóò mọ jítọ̀ ní gbogbo ìgbà. Ó lè tọ̀ lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀méje kílẹ̀ tó mọ́. Bẹ́ẹ̀ tí ń wọlé yẹn mọ́ bá mi tẹ love and like, ẹ mọ́ share rẹ̀. Ẹ dẹ̀ bá subscribe sí YouTube wa Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Tó bá ti ń dọ́dọ̀ yín mọ́ bá mi like ẹ̀. Ó máa fa kí ẹsẹ̀ ó wú, ó máa fa kí ara ó wú. Ó máa fa kí ẹsẹ̀ ó wú, ó máa fa kí ara ó wú. Bẹ́ẹ̀ onítọ̀hún kódà wọn ò gbọdọ̀ sin ní gbẹ́rẹ́ àbí kán fún ní nǹkan lára. Tó bá ti lè má pa báyìí, apá wọn ò ní san mọ́ títí láéláé. Kódà ó ń tọ̀ gbọdọ̀ fi ẹsẹ̀ kọ́. Báwo la ṣe wá ń lo gbọ̀rọ̀ ayaba? Ewé kan fún diabetes ìtọ̀ ṣúgà. Ewé ẹyọ kan fún diabetes ìtọ̀ ṣúgà. Tó bá ti share rẹ̀ yóò dáhùn fún wọn náà. Bá mi subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ fi solution sí níwájú Solution TV. Ẹ tún máa sọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín náà kan bá subscribe síbẹ̀. Ẹ máa já ewé yìí. Ẹ bá ti já ewé yìí, ẹ já kó pọ̀ dáadáa. Ẹ rí púpọ̀ níbí báyìí. Ibi tó bá jẹ́ bí etí odò ló sábà máa wà, etí odò tó ń sàn. Ibẹ̀ ló máa ń sábà wà dáadáa. Ẹ ti rí ẹyọ. But àtàlẹ́ àti àná lọ́kàn mi ti ń lọ síbẹ̀. Ẹ gbìyànjú ẹ já ewé yìí wá gbó dáadáa. Tẹ́ bá ti gbó, ẹ gbó kó pọ̀ dáadáa. Tẹ́ bá ti gbó dáadáa, ẹ gbó kó tó bí omi tí ó tó bí omi bí 5 litres lẹ máa fi gbó. Ẹ wá jẹ́ kéwé náà pọ̀ dáadáa. Kẹ́ gbó. Tẹ́ bá ti wá gbó yóò máa yọ̀ bí ilá. Tó bá ti tíìkì dáadáa, ó máa bẹ̀rẹ̀ sí ní yọ̀ bí ilá. Yóò máa yọ̀ bí ilá. Omi yẹn máa change. Omi yẹn máa bẹ̀rẹ̀ sí ní yọ̀ bí ilá. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹni tó bá ní diabetes kó wá lọ wá fùfú olókun ẹyọ kan péré. Fùfú olókun ẹyọ kan péré. Kó wá ha inú rẹ̀. Kó ha gbogbo white inú fùfú olókun. Kó wá lọ kó sọ di powder. Ẹ dà sí. Tẹ́ bá ti wá dà sí, ẹ wá oyin original bóyá bí 50 cl. 50 cl ti tó. Kò ní tó ike table water yẹn tán. Ẹ rọra dà sí lórí. Ẹ wá máa jí pọ̀. Kẹ́ni ẹ máa mu síbí 6 láàárọ̀. Ọ ìdérí 5 litres yẹn kó máa mu 6 láàárọ̀ 6 lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah rahman. Nígbà tí ó bá fi lò láàrin bí ọ̀sẹ̀ méjì, ó ń tọ̀ ní ó dúpẹ́ f'Ọlọ́run. Ẹ tẹ love and like, ẹ bá wa share rẹ̀. Thanks so much.